Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n by two ṣe wà lẹ́ni. Thank you for joining me. May God continue to bless you. Yes, thank you. If this is your first time, èmi máa ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó àti ìlera. Yes, then fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra apps, ẹ contact on point by two. Tẹ́ bá wonder irú apps wo ni, gbogbo ẹ̀ náà ni. But ẹ lè wo àwọn other videos kẹ́ mọ èyí tá specialize in dáadáa. Agbára Ọlọ́run ká o, no matter what. Orí ọ̀fẹ́ Elédùmarè ni. Thank you for joining me. Lórí ti tèmi ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ hedging. Kí ló ń jẹ́ hedging? Hedging ní ṣókí nítumọ̀ ní Yorùbá. Ó ní pé kí ọkùnrin tàbí obìnrin kí wọ́n mọ̀ọ́mọ̀ kí wọ́n dára wọn dúró, kí wọ́n mọ̀ tètè dà. Kí ni advantages tó wà ńbẹ̀? Kí ni disadvantages? Ẹ máa tẹ̀lé mi ká lọ. Then lórí this particular topic, tí time bá ti lọ, à á sọ̀rọ̀ ritual bath tí àwa Mùsùlùmí ń pè ní gúúsù. Yes, ní Christianity ó wà ní Leviticus, but perhaps wọ́n lè sọ pé New Testament ti take care of. But a sì máa sọ̀rọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ conscience wa. Yes, conscience wa lórí ìrun tá à ń kí, lórí bá a ṣe ń ṣe prayers wa, lórí ìsúnmọ́ Ọlọ́run. Yes, but lórí ti tèmi ẹ jẹ́ ká sọ hedgings, ìgbádùn ló bá dé. Yes, hedging advantages ṣe àbò ní disadvantages ni. Kó mọ̀ọ́mọ̀ kó dára rẹ dúró. Kó mọ̀ọ́mọ̀ kó dára rẹ. Be a you as husband or you as a wife. Ẹ má gbàgbé ọkọ àtìyàwó ni mò ń kọ́. Ọkọ àtìyàwó ni mò ń kọ́. Ìwọ tó bá wá find ara rẹ tó jẹ́ pé ò tí níyàwó dẹ̀ ti dàgbà, tọ́jú ẹ̀ sọ́wọ́ sí, wọ́n fi jẹun. Wọ́n tún wò ó, ẹ̀ka tún kọ́gbọ́n ni. No knowledge is lost, is wasted. No knowledge is wasted. You understand? Even the most silly things that people want so, then you feel better. I'm telling you, it's a greater knowledge. So, kẹ́ mọ̀ọ́mọ̀ kẹ́ mọ̀ tètè dà. Kẹ́ mọ̀ọ́mọ̀ kẹ́ mọ̀ tètè dà. Irú hedging yìí dẹ̀ ni ó dá fún ọkùnrin tó ní problem ìdákọ́lẹ̀ mọ̀ tètè dà. Tẹ́ bá lè practice ẹ̀, ó dá gan. Báwo wọ́n ṣe wá ń ṣe? Bí wọ́n ṣe ń ṣe ni pé ìwọ ọkùnrin, ìwọ obìnrin, o need láti understand ara rẹ pé ibi ìbà ló tún máa ń gbé dùn mọ́ mi jù. Ibi ìbà yìí tí wọ́n bá fọwọ́ kàn á, ó ní ibi tí àwọn obìnrin máa ń pè ní weak point. Ibo ni weak point tiẹ̀? Tó yẹ kó tó bá fọwọ́ kàn báyìí, ó fẹ́ lè tọ̀ sára, ó fẹ́ lè kígbe. Ibo ni weak point tiẹ̀? O need láti understand bẹ́ẹ̀. Ọkọ náà gbọ́dọ̀ understand pé ibo ni weak point. Which part ní orí ìkan ọmọkùnrin mi ni wọ́n á fọ́kàn jù? Wọ́n á fọ́kàn tó máa fẹ́ dàbí pé kí n tètè dà. O need láti identify ibẹ̀. Ṣé lórí rẹ̀ ni? Àbí láàrin? Àbí nísàlẹ̀? Àbí níbi bọ̀rọ̀kọ́ọ̀sì ibi ẹpọ̀n? O ní láti identify ibo ni ìyàwó mi máa fọwọ́ kàn tó máa dùn mọ́ mi jù, tó á jẹ́ kí n fẹ́ lose control, tó á dàbí ẹni pé mi ò lè take ẹ̀ mọ́. Wàá understand, wàá identify. Nísìnyí tá a bá ń sọ̀rọ̀ nípa hedging, o lè mọ́ ìrìṣẹ́ lálákọ̀ọ́kọ́, wàá tún try lẹ́lẹ̀kejì, wàá tún try lẹ́lẹ̀kẹta, wàá tún try lẹ́lẹ̀kẹrin, títí di wàá fi understand. Advantage tó wà lára hedging yìí ni pé àsìkò ìgbà tí yóò bá wá dà, ó tún máa wà tó marvelous jù, ó ti máa dùn jù, ó ti máa pọ̀ jù, ó ti máa wà intense jù, ó ti máa deep jù. Wàá fẹ́ experience irú greater dúdú yẹn next time. In a short while, wàá fẹ́ experience ẹ̀ sí. Yes, but o ní láti understand ara rẹ̀. O need láti understand ara rẹ dáadáa pé bíbà yìí ni. Báwo la ṣe wá máa ń ṣe? Tó bá ti di pé ìwọ àti ìyàwó rẹ lẹ̀ ń ṣe, irú àwọn tó máa ń bára wọn fà yín sóyè yín, àwọn náà lè practice that on their own. Bẹ́ẹ̀ torí pé mi jẹ́ teacher ọkọ àti ìyàwó, èmi ò encourage ìyẹn. Èmi encourage ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó ni. You understand me? So
tó bá yẹ pé ìyàwó rẹ ló ń bẹ ṣeré yẹn tó ń bẹ ṣeré yẹn jẹ́ kí ìyàwó rẹ understand pé ibi tó mọ́wọ́ dé yìí o ìgbádùn ló bá dé o ibi tó mọ́wọ́ dé yìí o ó mú ẹ gan ni àfàìmọ̀ nísìnyìí wàá dà jẹ́ kí ìyàwó rẹ understand bẹ́ẹ̀ jẹ́ kí ìyàwó rẹ understand pé bó ṣe ń gbé fún ẹlẹ́lẹ́gbẹ́ yìí òun ni ó crazy jù ó ti fẹ́ dà jẹ́ kó understand bẹ́ẹ̀ jẹ́ kó understand pé àárín ibi tó mẹ́nu dé yìí ibẹ̀ ni zona so tó bá ti di tó bá dé level yẹn tó bá ti di bó ti fẹ́ dà tó ti communicate pẹ̀lú ìyàwó rẹ̀ tí o ti understand pé ibi àárín yẹn ìyàwó rẹ̀ kàn withdraw ni tó bá yẹ pé star tó ń fún ẹ tó bá yẹ pé bí wọ́n ṣe ń gbé fún ẹlẹ́lẹ́gbẹ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ níyàwó ẹ̀ á kàn slide down ni á tún yọ so that kó fi dá kíní yẹn padà tó bá tún yá kú mọ́ but meanwhile you need to focus your mind tó bá ti yọ níbi side ibi tó wà yẹn àbí tó bá ṣe yọ ẹnu ẹ̀ níbi tó ń dùn mẹ́jù yẹn àbí tó bá fi yọ ọwọ́ rẹ̀ níbi tó ń dùn mẹ́jù yẹn wọ́n gan ní láti máa fọkàn bá lọ pé ibẹ̀ yẹn máa dùn mẹ́ o ibẹ̀ yẹn máa dùn ẹ̀ o fún like 30 seconds tó bá tún yá ó tún gbé kú mọ́ ẹ máa repeat ẹ̀ bẹ́ẹ̀ yẹn like 3 times tó bá yá ó kàn ṣe nǹkan tó wàá ṣe ni wàá kàn dà ní ó máa wà more intense ó dẹ̀ máa ń kí ọ ìdákọ́lẹ̀ mú tètè wá mo believe ẹ̀ ń fọ ìmta ìyàwó náà because ẹ need láti jẹ́ vice versa jẹ́ kí ọkọ rẹ understand pé orí ọyàn tó mú ọwọ́ yìí ó dàbí pé kí n dà ibi tẹ́ ẹ mẹ́nu dé yìí ó dàbí pé kí n dà ẹ mọ́ gbàgbé mo ní kò í ṣe gbogbo obìnrin ló ní oore ọ̀fẹ́ àti dà àwọn míì wà very few percentage wọn èyí dà tọ̀ but when they continue to search so yẹ yín wọ́n lè get yẹ àwọn míì wọ́n máa ń dà pẹ̀lú ọkọ wọn àwọn míì wọn ò lè dà pẹ̀lú kí ọkọ wọn kó mọ bá wọn sùn lọ́wọ́lọ́wọ́ àwọn míì ọkọ wọn ní láti help wọn pẹ̀lú ọwọ́ ni wọ́n tó dà so ẹni tó bá fẹ́ kí kíní yẹn wà intense ibi tí ọkọ yẹn fọwọ́ kàn yẹn tó yẹ kó tó fẹ́ mú ẹ kó fẹ́ dà yẹn á kàn tó yọwọ́ ni á kàn tó relax ni jẹ́ kí ọkàn rẹ wà lórí ìbálòpọ̀ yẹn bó ṣe ń dúró kó wà lórí ẹ̀ ọkàn ló kàn tó continue bẹ́ẹ̀ yẹn ni kú mọ́ ẹ bá ṣe do relax tó bá máa wá dà ó máa wà intense ó máa deep ó máa sweet ó máa you understand okay àwọn kan wá ní kíní yìí wọ́n ní bóyá ó lè cause àwọn ní problem nǹkan tó lè cause yín náà ni pé tó bá ti fọkàn kó lórí táìmù tí wọ́n tẹ́ ń relax yẹn ẹnì kejì pé púpọ̀ fa fún like 30 seconds táìmù tí wọ́n ń relax yẹn àwọn míì nǹkan míì ti lè wọ ọkàn wọn kí wọ́n mú ọkàn kó lórí ìbálòpọ̀ táwa di pé wọn ò wá rí dídà yẹn wọn ò wá rí dà mọ́ tó wá lọ ń cause wọn ní nǹkan tá à ń pè ní blue balls pains náà ló bá débẹ̀ pains ni bẹ̀tẹ̀ ọlọ́run bá yín ṣe tẹ́ bá lè ṣe ìbálòpọ̀ later kíní blue balls yẹn máa relax ó máa kúrò ńbẹ̀ understand àwọn míì sọ wípé ó lè fà á kí èèyàn ní delayed ejaculation tó máa wá rí dà mọ́ àfiwọ́ tó bá ní problem ìwọ tó bá òun náà sọ pé if you try today tó make it wàá tún ṣe títí wàá fi get it you understand ìwọ tó bá ti ní problem wàhálà tó bá ti ní wàhálà delayed yẹn tẹ́lẹ̀ kò lè result sí delay ìgbádùn ló máa result sí ó máa jẹ́ kó wà in control of what you are doing yes that is it ó máa jẹ́ kó wà in control of what you are doing so èní mo tún wá design pé màá sọ̀rọ̀ gúúsù mo believe pé ẹ understand àárín yẹn fún ìfẹ́ ọkọ àti ìyàwó ni fi bíbásùn ni fún kí ìbálòpọ̀ mọ́ súnyàn ni tó bá wà intense ó máa ń dùn you understand ó máa ń dùn ó dẹ̀ máa ń jẹ́ kí àtọ̀ pọ̀ ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀ you understand ó máa ń jẹ́ kí ìyàwó gan kó eager kó fẹ́ ṣe ìbálòpọ̀ ok ìyẹn agbé yẹn sí aside